Ojukokoro TV on YouTube. Kalẹ̀ ẹgbà. Mr. Bayo. Iyalagede. Mr. Bayo. Ọ̀run tí mo pa ti dàgbà wá. Tó lọ fún mi níṣan ẹran jẹ. Ká bá dàgbà yẹn kò pé ká má máa jẹ èjì pé ká má máa jẹ ṣan. Àti bí sí àlè yìí wà. Òwe sì máa ṣe. Wo kí lẹ́lẹ́ tó wá sí mítì tó kọjá. Gbogbo bá ń gbádùn yín Mítì. Ẹ̀kọ́ ẹ̀kọ́ ló kù. Ẹ bá lè máa fi ọgbọ́n ṣe àsun. Akọ̀jẹ́ àsun ọgbọ́n ṣọ ẹ̀. Yàrá yàrá àbọ̀bọ̀ jọ kúrò dà aláwọ̀ gbogbo máa wí wọn wí ló jàre. Ìpàdé tó kọjá àwọn alágbò kí ló dé tó wà. Kò sí lítòsí rofa. Mo ló lọ. Mo rìnrìn àjò. Aya mi ilẹ̀ aya ọlá. Mo kí yín mọ́ mi yẹ ká sọ. Ṣé kò sí? Ẹjọ́ ọmọ yìí ni mo wá fi sùn yìí o. Kò ṣe ẹ. Kò sí nǹkan kan. Kí ó máa jáde nínú ilé láàárọ̀. Kó máa fún mi ní 5,000. Bí situation Nàìjíríà ṣe rí. Amòye tó ń ta gàrí 3,500 ní ké gàrí. Ráìsì jìríkà kó níye tó ń tà. Kó máa fún mi ní 5,000. Pẹ̀lú ọmọ mẹ́ta tó bá jáde nílé. Ẹgbẹ̀rún. Má. Ìyàlẹ́gbà. Aya mi o. Má. Ṣé 5,000 yẹn ẹgbẹ̀rún márùn-ún yẹn Bẹ́ẹ̀ni. ṣé fóṣù kan ni àbí fọ́sẹ̀ kan? Fọ́jọ́ kan. Àmọ́ ẹjọ́ Ìyálegba ẹ ní Ojukokoro. Ẹ máa wá gbà mí o. Kókó ní iṣẹ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Fọ́jọ́ kan. Ọjọ́ kan ni. Ení èjì ẹ̀ta ẹ̀rin márùn-ún 5,000 Bẹ́ẹ̀ni. fọ́jọ́ kan. Ó pọ̀ o. Ó pọ̀. Ó pọ̀ kẹ̀ àbó kéré. Ó kéré. Okay, àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ná 10k lójúmọ́ 10k ni wọ́n ná lójúmọ́. Farabalẹ̀ sọ́ọ́rí ń ṣẹlẹ̀ rè pé èsì dédé yẹn kò mọ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ pé ọkọ múlẹ̀ ìyàwó múlẹ̀ ẹgbẹ̀rún márùn-ún ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹgbẹ̀rún márùn-ún tó ń dán ló. Tó bá tiẹ̀ fi 5,000 yẹn sílẹ̀ kóun náà fi 2,500. kó fi yòókù kú. ẹ ṣọmọ yín dá mi lókòwò ni tí mo fẹ́ fi kún 5,000 tó múlẹ̀ ṣó ṣí ṣọ́ọ̀bù fún mi ni. Ṣé bá pẹ̀lú bí mo ṣe rí tí bá dẹ̀ múra sí tí mo jáde á ní mò ń yàlè. ẹ sì wàhálà ló fi bu ẹyọ ó tún mi báyìí o. ó dùn ún wò. ó tún increase ẹ̀ náà owó yẹn Ó ti lè kéré jù. increase. lọ́wọ́ yìí kíyàwó má ṣe kọ́kọ́ má ṣe wà solution wà o. kí ni solution náà wà. kó o bá mọ̀ pé òye ọmọ mi ń fún ẹ tẹ̀ ẹ lọ́rùn lọ lé kó lakẹ́rù rẹ̀ kó kúrò kọ́kọ́ ọmọ mi lè mi o Chicken náà. ẹ jù bá a lọ. Chicken náà. Màámi ẹgbẹ̀rún ṣéjọ́ márùn-ún. tí màámi fẹ́ jáde lẹ́ mọ́mí ẹ̀ẹ́dẹ̀ bá wọn sọ̀rọ̀. Mo ń bá wọn sọ̀rọ̀ náà ni. kí n lọ kẹ́rù mi. Ẹgbẹ̀rún márùn-ún ò tó wọ̀ náà lójúmọ́. ẹgbẹ̀rún márùn-ún. Nílé ayé tá a wà yìí, kò pọ̀ lásìkò- kó sówó tó pọ̀. Wá ìyàwó mi má máa jápá mọ́númọ́ wájú irú àwa. Nítorí pé ńgbà tí àwa sì ń ná owó wọ́n nǹkan báyìí ó níhun tí mo fi ń rà. Máa lọ tó bá mọ̀ pé ò tẹ́ lọ́rùn lóòótọ́ kọ́mọ lẹ̀ ó máa lọ bòmí lọ́dọ̀ bòmí wò. ẹ jù bá a lọ. nǹkan tẹ́ fẹ́ kí n ṣe nìyẹn àbí kò sí wàhálà èmi ti mọ̀ pé ibi tẹ́ máa dájọ́ sí nìyẹn mo mọ̀ pé èèyàn ọmọ yín lẹ máa wà kò sí problem. Aya mi 5,000 lójúmọ́. bẹ́ẹ̀ni Tá a bá wá ní ká ṣírò 5,000 yẹn lóṣù kọ̀ọ̀kan ọjọ́ mẹ́wàá 50,000 ọjọ́ mẹ́wàá 50,000 ọjọ́ mẹ́wàá 50,000 lẹ́ẹ̀mẹ́ta ṣé ó wá ń di gbọ́ 150,000. ṣé ń gbọ́ ṣe. èmi kí mo ṣe wà ẹgbẹ̀rún márùn-ún yòówù fún ẹ lóòjọ́ yẹn ọ̀n fi fẹ́ mi Kò ní jẹ́ ó fún ẹ. ọ̀n fi fẹ́ mi ọ̀n fi tọrọ mi. Wọ́n nǹkan náà fi fẹ́ mi wọ́n nǹkan. màámi gbogbo ìgbà tẹ́ ẹ sọ yẹn nǹkan ò tí wọ́n báyìí èlò náà mú ọrọ́kùn mú dí àgbà yẹn ṣéǹtì ní gbogbo ìgbà tẹ́ ẹ sọ nǹkan òwọ́n nǹkan tí wọ́n Ṣọ́ọ̀bù ló fi mi rẹ̀ lára báyìí. mo ti ó ní ó jọ mi lára ṣe ní kémi lọ kẹrù. Mama la hypertension. a solution rẹ yẹn. kò sí problem mo sọ pé bí tẹ́ máa dájọ́ sí yẹn no problem mo ti gbọ́ yín. Ìtàláwà. Ìtàláwà. Bá a wà. Mami, Ìtàláwà. mo ti gbọ́ yín o. Ìtàláwà. Kò sí Lẹ́gbà. Ó Ìyá lọ. o, ẹ má máa lo ṣáàṣì òṣì wípé torí pé àlejò kan wáyé wá ẹ wá ń sọ̀rọ̀ sáwà kọ́sítọ́mù ẹni àmúníṣẹ́ náà. Ẹ jẹ́ gbẹ́nu yín sẹ́wọ̀n jáde. àárò rẹ ti wá náà. Ìyálegba ṣé bí àǹtí yẹn wọ́n ṣe sẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ ọmọ mẹ́ta lẹ̀ fún yín tẹ́ wá ní kọ́ máa lọ yìí ṣé mi àti wọ́n lè máa fẹ́. ṣé kò larun ọpọlọ ìyàwó ọmọ mi wà
ìgbà tẹ́lẹ̀ ní kọ́ máa lọ ń kọ́. ṣó o gbádùn. ṣóun tiẹ̀ lè fún níye tí Ó sú mi. wọ́n 5,000 lójúmọ́. abirùn ìrẹ́lẹ̀ fún ní. Iyagaka TV on YouTube.